àràbà èdè ètò tuntun tó gbé jáde nílé yìí o onídèmọdè ẹgbọ́ ta ní dáhùn ìbéèrè Awíkonko lórí ètò onídèmọdè kó gbowó ńlá 500,000 naira Yorùbá game show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe owó àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́ngbọ́n lórí ètò tí Awíkonko gbé kalẹ̀ lórí YouTube onídèmọdè authentic Yorùbá TV lẹ́wọ̀n ti máa rí wo Awíkonko onídèmọdè ta ló ní túmọ̀ títí ó dáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ àyẹ̀jẹ lórí YouTube channel authentic Yorùbá TV láti gbàdégbà. àṣà Yorùbá rẹwà ẹ̀jẹ̀ gbé sókè o kó má bàa parẹ́ ẹ̀jẹ̀ gbé lárugẹ èdè Yorùbá wòyí ẹ̀jẹ̀ gbé sókè o kó má bàa parẹ́ ẹ̀jẹ̀ gbé lárugẹ àṣà Yorùbá rẹwà ẹ̀jẹ̀ gbé sókè o kó má bàa parẹ́ ẹ̀jẹ̀ gbé lárugẹ. kẹ́nipẹ́ni ègísà lọ́làtàn mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé ẹ̀yà mi létí inú yẹn afẹ́ bára wa ní gbólóhùn kékeré bíi mélòó kan. gómìnà ìpínlẹ̀ Niger èèyàn Muhammed Umaru Bago ń bá sọ̀rọ̀ kan lẹ́nu ní ọdún tá a wà yìí ọ̀rọ̀ ọ̀hún oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n sì túmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló fún ní túmọ̀ míì kẹ́ni tí gómìnà ọ̀hún sọ ó ní wípé ní àwọn ìlú tó wà lókè ọya kí wọ́n yọ èdè Gẹ̀ẹ́sì kúrò nínú èdè tí wọ́n fi máa kọ́ mọ́ kí wọ́n jẹ́ kí èdè Gẹ̀ẹ́sì ọjọ́ ọ̀kan lára àwọn iṣẹ́ táwọn ọmọ ọmọ kọ́ nílé ìwé ṣùgbọ́n kó má jẹ́ èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi máa kọ́ wọn kó jẹ́ èdè Haúsá ni wọ́n fi máa kọ́ wọn. oríṣiríṣi àwọn yẹn bá bọ́ sórí social media wọ́n ní wọ́n fẹ́ bàlú jẹ́ wọ́n fẹ́ bà gbogbo nǹkan jẹ́ báwo ni wọ́n ṣe máa communicate báwo ni wọ́n máa bá wọn tó wọ báwọn ẹgbẹ́ wọn compete. so ìgbà táwọn èèyàn máa gbèrò yàn jáde wọ́n ní northern governors because òun advice ó gba àwọn gómìnà tó kù lókè ọya nímọ̀ràn mo ṣàkíyèsí pé èdè Gẹ̀ẹ́sì tí wọ́n fi ń káwọn ọmọ wa léèwé ní ọ̀jẹ́ kó mọ́ pọ̀ léèwé lọ́jẹ́ káwọn ọmọ wa máa sá léèwé tàbá fẹ́ kí wọ́n kẹ́kọ̀ọ́ tó lè kóró bíi tàwọn akẹgbẹ́ wọn èdè kí wọ́n máa lo èdè Haúsá láti kọ́ wọn ẹ rí i pé àwọn ọmọ ò ní sá léèwé mọ́ èdè yẹn ò ní nira fún wọn láti gbọ́mọ tó ródè tó rọrùn fún wọn ni wọ́n máa sọ. sọ̀rọ̀ yìí tó jáde lẹ́yìn ẹ̀ ni pé northern governors rejected English language. àwọn gómìnà bá jáde pé àwọn ò kọ̀pàkọ́ sí èdè òyìnbó irọ́ n táwọn sọ ni pé kí English language kó jẹ́ one of the subjects tọ́mọ ọmọ kọ́ nílé ẹ̀kọ́ ṣùgbọ́n kó má jẹ́ pé èdè òyìnbó ni wọ́n fi máa kọ́ mọ́ now ẹjá jọ wo bó o sọ̀rọ̀ ọ̀hún ó sọ̀rọ̀ yẹn níbi ẹ̀kọ́ ìta gbangba kan tó wáyé níbi tí wọ́n ń pè ní Justice Idris Legbokutigi International Conference Center ẹ̀gbọ́n nǹkan tí Bago sọ ni ó ní adopting Hausa as the language of instruction in northern schools could significantly enhance the learning experience, promote enrollment and foster a deeper understanding of subjects among pupils and students. If these policies could reduce the number of out-of-school children in our region, I believe it is a change worth considering. Now, only the challenge we face is that many children cannot fully understand the lessons when taught in English
a language they are not familiar with. By using Hausa as the medium of instruction, we could make learning more accessible and improve academic outcomes. So, only promoting a reading culture is essential for saving future generations from the current societal challenges we face. To the best of my understanding, gómìnà yìí ti rí ọ̀nà àbáyọ sí sísá kúrò nílé ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́ àwọn ọmọ wọn lókè ọya, because 100% truth ní nǹkan tó sọ. Èdè òyìnbó ṣòro gbọ́ gẹ́gẹ́ bí Yorùbá ṣe wá. Èdè òyìnbó ṣòro gbọ́, èdè òyìnbó ṣòro gbọ́ bá a kó lóyìnbó wá níyẹ̀ ẹ̀sà o. Èdè òyìnbó ṣòro gbọ́ bá a kó lóyìnbó wá níyẹ̀ ẹ̀sà o. Èdè òyìnbó ṣòro gbọ́. Now let me put it to you, my lovely brothers and sisters, ẹ̀yin dádì àti mọ́mì mi, tá a jọ máa jẹ́ irọ́ kan náà, àbẹ́yìn tẹ́ jù wá lọ, àbáwọn tó kéré jù wá lọ níwọ̀nba, òye yé wa o wípé ńgbà tá a bẹ̀rẹ̀ iléèwé èdè Yorùbá ni wọ́n fi ń kọ́ wa ní gbogbo subject, including èdè òyìnbó Yorùbá ni wọ́n fi ń kọ́ wa. Mo já lédè Yorùbá fún gbogbo nǹkan, sáyẹ́ǹsì, ìmọ̀ ìbágbépọ̀ ẹ̀dá, eré ìdárayá, ètò ẹ̀kọ́ ètò ìṣirò, la fi ní àmì àròpọ̀, àmì pínpín, ìsọdipúpọ̀, àyọkúrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Now bí wọ́n ṣe ń fèdè Yorùbá kọ́ wa, ó jẹ́ kí ẹ̀kọ́ wọ̀ wá lọ́pọlọ kó yé wa dáadáa. Nǹkan ẹyọkan làwọn ọmọ ọ̀sìn méjì wa lọ, kan fi yín sọ èdè òyìnbó, ó yé ọ̀rọ̀ ní òye wọn délẹ̀délẹ̀. Majority wọn are not good in spellings, because láyé ìgbà tiwa dictation wà tá a máa ń pè ní àpèkọ lédè Yorùbá lédè Gẹ̀ẹ́sì. Àwọn tó bá jẹ́ tájọ jẹ́ irọ́ kan náà wọ́n lè sọ wípé òótọ́ ọ̀rọ̀ làkàndá ọ̀rọ̀ Awíkonko ń sọ. Inú wa máa ń dùn gan kan pé àpèkọ fún wa. Ìdí ni pé máàkì ọ̀fẹ́ ni fúrú mi, ìbáàjẹ́ Gẹ̀ẹ́sì ìbáàjẹ́ Yorùbá. Èdè Yorùbá wọn fi ń ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa ló jẹ́ kó yẹ òye wa dáadáa. Yorùbá sì ní agbọ́ ọ̀gbọ́ tó èdè ìjà ní dálẹ̀. As far as I'm concerned, èdè Gẹ̀ẹ́sì ò hàdì nǹkan kan mọ́ gbèsè ayé ẹ̀dá, and you call it lingua franca. Now èdè ìbílẹ̀ rẹ wá ń kọ́, èdè tọ́lọ̀ ń dámọ̀ gangan ń kọ́, èdè abínibí rẹ gangan ń kọ́, kí ló ṣẹlẹ̀ sí? Àìlèsọ òyìnbó dáadáa kò jẹ́ kẹ́lòmí ò lè contribute sí nǹkan tí bá ṣẹlẹ̀ ní society. Wọ́n dẹ̀ lọ́pọlọ, wọ́n lọ́gbọ́n, wọ́n nímọ̀, wọ́n lóye. Bí wọ́n bá dẹ̀ sọ̀rọ̀, ọ̀rọ̀ wọn dẹ̀ wúlò ju tàwọn tó ti ń sọ Gẹ̀ẹ́sì yìí lọ o. Ṣùgbọ́n ìbẹ̀rù pé tí n bá sọ, tí n bá ṣàṣìṣe, yẹ̀yẹ́ tí wọ́n fi mí ṣe kò ní tó bọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ní làákàyè ni wọ́n ní ìrírí tó fẹ́ fi kọ́ èèyàn lẹ́kọ̀ọ́, ṣùgbọ́n torí àìlèsọ èdè Gẹ̀ẹ́sì tó dán mọ́rán, ìtìjú ọ̀jẹ̀ wọn lè sọ̀rọ̀ láwùjọ. Nínú yàrá àkàwé, ọmọ mi fẹ́ béèrè ìbéèrè ṣùgbọ́n kò mọ̀ bó ṣe fẹ́ construct ẹ̀ ní English language, yọba yá apanumọ́. Bó ń bá ní kó wọ́n béèrè, bó ń ní béèrè, bó ń bá béèrè ìbéèrè míì lọ́wọ́ kí ló ń fi dáhùn ni ó jẹ́ kí kálukú panumọ́. Nígbà tó sọ fún ọ pé vernacular speaking is prohibited nínú kíláàsì ẹ, ó sì fẹ́ lọ tọ̀, fẹ́ sọ pé ó fẹ́ lọ tọ̀. Ọ̀dẹ̀ mọ́ bó ṣe fẹ́ sọ lọ́ba yí apàtọ̀ mọ́ra. Àákò jáde jẹ lónìí pẹ́ tó jẹ ní sùúrù. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló fẹ́ ṣe nílé ìwé, ṣùgbọ́n torí àìlèsọ òyìnbó tó dán mọ́ná dáadáa kì í ṣe pé ò lè sọ rárá o. Ṣùgbọ́n ìbẹ̀rù kó o mọ́ ṣàṣìṣe, kó o mọ́ ṣe mistake. Àmọ́ sọ pé kéèyàn mọ́ tàbọn. Torí mentality àwọn èèyàn kan, especially lórí social media tá a wà nísìnyí, bó bá ṣe mistake òyìnbó kan wọ́n bọ̀ kó tiẹ̀ sọ́tọ̀, wọ́n lè máa fi fíọ́ ṣe yẹ̀yẹ́ lórí social media. Yàtọ̀ sí ikọ̀ kan lára wa tí ọ̀ràn èèyàn ń ṣẹ́ kélédé, èdè Yorùbá lédè mi, ìtìjú ni ìbá jẹ́ fún mi kárí mi ò lè sọ èdè Yorùbá tó dán mọ́rán dáadáa lẹ́nu. Tí n bá lè ṣèdè Gẹ̀ẹ́sì kì í ṣèdè abínibí mi, kò sí ìtìjú kankan ń bẹ̀. Èdè òyìnbó English language kò hard mọ́ sọ́sẹ̀sì ẹ̀dá.
take it or you leave it. Kò fún èèyàn lẹ́kùnwó, kò jẹ́ kí ọjà kò dín títa ọjà èèyàn kù. Majority ò lè sọ dáadáa ni, kò túmọ̀ sí pé wọn ò lè fi báyàn sọ̀rọ̀. Ẹni ìlú tó bá fẹ́ kó èèyàn lẹ́rú, gẹ́gẹ́ báwọn ará òkè òkun ṣe fún wa, ọ̀nà láti penetrate wọlé, ọ̀nà láti sọ̀rọ̀ àwọn di jẹjẹrẹ láti wọlé sí ẹ̀yà tán fẹ́ kó lẹ́rú, ọ̀nà láti kọ́kọ́ gba èdè wọn lọ́wọ́ wọn. Kí lè dì tán fi ṣe bẹ́ẹ̀? Ó ní pé tẹ́ bá ń sọ̀rọ̀ kí wọ́n lè mọ nǹkan tẹ́ ń sọ. Ní lọ́jọ́ kí wọ́n pè ní lingua franca, general language. Èdè òyìnbó kì í ṣe general language fúnra Yorùbá, èdè Yorùbá ni general language fún wa. China ò kọ́ láti sọ èdè Gẹ̀ẹ́sì rárá kọ̀ọ̀kan wọn. Èdè wọn ni wọ́n lò láti ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe ní ayé wọn. Japan ò kọ́ láti sọ Gẹ̀ẹ́sì, Korea ò kọ́ láti sọ Gẹ̀ẹ́sì, India ò kọ́ láti sọ Gẹ̀ẹ́sì. Wọn ò pé ní dandan ni mò ń sọ o. Gbogbo àwọn ìlú yẹn àwọn tó ń sọ òyìnbó wà láàrin wọn dáadáa, ṣùgbọ́n wọ́n ń kọ́ ní gàrú ní nítorí wọn ni. Wọn ò sọ èdè abínibí èdè ìbílẹ̀ wọn dé wọ̀. Ìgbéraga ti rúgbọ̀ wá lójú torí pé wọ́n ti lè sọ òyìnbó. Ìwọ lórí mistake ọmọ ẹgbẹ́. No, it's not like that. You don't say that. No, that is not correct. Whenever you want to say it, you say it this way. And so for kínkínni. Ìjọ tó ti ń ṣe ìgbó rẹ̀ ń bológbó ọdí. Èdè elédè sísọ ó ń fà wá sẹ́yìn ni kò tì wá síwájú. Because à ń fira wá hàn gẹ́gẹ́ bí ọ̀làjú lójú ìwé àlájú. Ẹ̀yàkẹ́yà tó bá ti fi àṣà tiẹ̀ sílẹ̀ gbé tẹni ẹlẹ́ni lárugẹ, fi èdè tiẹ̀ sílẹ̀ gbé tẹni ẹlẹ́ni lárugẹ, ó túmọ̀ sí pé kò nígbàgbọ́ nínú àṣà àtèdè tiẹ̀ gangan ni mo ṣe ń pọ́n tẹni ẹlẹ́ni lásọ tí ń tẹ́tí ẹ̀mẹ́rẹ̀. So nígbà tí gómìnà ìpínlẹ̀ Niger tó sọ̀rọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lọ́tún lọ́sì. Wọ́n gbẹnu àtẹ́lù wípé àwọn ará òkè ọya wọn ò ní lè gbóyìnbó mọ́, wọn ò ní lè communicate pẹ̀lú àwọn tó wà ní south. Bàbá ńlá arọ ni, kò sọ pé ká má kọ́ Gẹ̀ẹ́sì ní school o, kò sọ pé ká má kọ́ English language ní school o, ṣùgbọ́n kó má jẹ́ language tí ó fi máa kọ́ àwọn ọmọ. My lovely brothers and sisters, ẹ̀yin lè mẹ́gbà pẹ̀lú mi torí àmọ̀jù tí bẹ́kun sàárẹ̀ jẹ́ tó ti bàrán Yorùbá jẹ́. Ìgbéraga wa àti gàrú wa ojú mi tó. Èmi mo tó yé mi mo dà báyìí. Àwa la kàwé jù nínú ìran wa, àwa la kàwé jù nínú family wa. I usually say something pé ká ní téèyàn bá kàwé tó bá dàgbà tó dògbò tó bá kú, àwọn ọmọ èèyàn lè lo certificate èèyàn ni. Mo ní mbà sì padà léèwé, mbà sì máa lọ school, mbà fẹ́ gba gbogbo oyè tó wà nídìí ìwé. But lo and behold, as far as I'm concerned, n tí mo fẹ́ jẹ́ láyé, tí mo fẹ́ dà láyé inú èdè Yorùbá ló wà. Gbogbo àlá mi pátápátá inú èdè Yorùbá ló wà. Kò jẹ́ kó tírìlì mi gbà kankan rí wípé àbùkù ní ohun tí n bá gbé òyìnbó tí n bá lè sọ òyìnbó dáadáa, àkútú kó òyìnbó lọ́nà ọ̀run. Bí n bá sọ tó bá correct déédéé, bó bá ní wọ̀ sọ́tọ̀ correct kì í ṣèdè mi, wọ́n ìmú èèyàn sí. Now kí lọ́nà àbáyọ, kí làkùdé táì lè sọ èdè abínibí wa ń kó bá wa? Ẹ fún mi ìṣẹ́jú méjì. Àdáhùn mi dá sọ dáhùn òun dáhùn ayé o, ó kọ tí wọ́n mú sọ lọ́dọ̀ ìdáhùn inú ara òun ní ẹ̀mí fìmúra ṣe ní ayé yìí. Wọ́n ní adé poso àrùn poso, adé afẹ́rùn nílà nígbà tí ilé ọ̀dà kó sí gbùgbé àwọn ẹlẹ́yẹ. Wọ́n lọ́rùn nílà wọn ló lọ ní ọ̀pọ̀, ọ̀run nílà ló lọ ní ìrìn pààrùn. Ó lè mú ọkọ̀ dúdú, òun ló kọ pupa, òun ló kọ funfun tí dé lórí ó ní alára iṣu ni, agbèrò iṣu ni, ọ̀rọ̀ ìlú ìlà iṣu ni, ọ̀rọ̀ àgbà iṣu ni. Ní sunkún ní ilé yìí o, torí wọ́n ní fákan ní babaláwo ní ìbọn ní ẹ̀yìn ìlà ní ìbọn yìí.
àpáálí olóṣì àrò dáadáa òbíà èèyàn tó dìbò dámọ́lógún ọ̀sán gbogbo àti gbọ̀dá wọn ayé ìfipamọ́ sí iná wọn ò ní pé ẹnu wa o àdá òní dá sọ dáhùn òní dáhùn ayé tóbi kékeré ọlọ́wọ́ ní bíbí fẹnu tó só ẹ̀rọ̀bẹ̀ ìṣẹ́fẹ̀ ìgbọ́mọdé oko ìdí àgbọn adé afẹ́lẹ̀ ló máa jọ fáńtì pẹ̀lú ẹ̀rùn bọ̀wálé ayé wọ́n ní wọ́n fákílẹ̀ ń bọ̀ wá ṣe ìfá náà ń bọ̀ wá kọ́lé ẹnìkan ìdí kékeré àkànlá ìkọ́lé ilé àkọ́gbé ilé àkọ́tà ẹ̀rùn dáhùn òun níwájú ní jẹ́ bíbí ní fi bí sanra èso ọ̀dọ̀dà ní jí ní ìdàpèjọ alápèjọ ní sanra dọ̀kọ́tọ́ àti ntẹ́ ẹgbẹ́ tẹ́ẹ̀mù ayé ò ní fi bí. orúkọ mi tí mo bá ń sọ̀rọ̀ ní àyọ̀kẹ́ olórìṣà aṣíwájú ìyálóde ìyá gbogbo ní ìlú Ọ̀yọ́ èmi náà ìyálóde Àgbẹ̀kọ̀yà fún Ọ̀yọ́ state èmi ní aṣíwájú ìyálóde ìlú Ìpàṣà èmi ní mo jọ̀wọ́ alágbèdè Ọ̀yọ́ empire ìyá mọ̀tò ìnira ìní dé bá nínú ilé ibi tí ẹ̀ ti ń gbọ́ mi wọ́n ní fi mí pamọ́ kí n pẹ́ ló kọ àrùn tún mi jáde kí n bẹ̀rẹ̀ náà orúkọ táwọn jẹ́ kò sí tí ò ní ìdúró àfi tẹ́ ẹ̀ bá wà. ẹ pè ní ẹgbẹ́ àjọsọ̀rọ̀ obìnrin tí ẹ bá fẹ́ lọ́wọ́ mi nọ́mbà mi rèé 08059856632 àbí àwọn ìgbà ṣé ẹ rí eléyìí tí mo gbé dání òṣèlú mi tí wọ́n ṣiṣẹ́ bí ìdán tó jẹ́ pé tó bá bẹ̀rẹ̀ sí ní ìwọ̀ ayé òrìnà kì í ṣe sọ́nà tí wọ́n gbẹ̀dẹ̀ kì í ṣe sọ́nà tó ní aburú kò sáburú ń bẹ̀ tí ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwọ̀ eré ti dé ìwọ́n fi sí ẹran ìjọ̀jọ̀ bí ẹ̀mí ọgbàgbàkalẹ̀ òrìta ọgbàgbàkalẹ̀ ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ náà ẹ̀ta níta kí gbogbo ẹni wọn kó tó ta ó rí jẹ́ ó rí ló gbogbo àdáwọ́lé rẹ gbọdọ̀ dá ni ó gbọdọ̀ dá sí rere ni ó sọ́nà ní tó bá ti bẹ̀rẹ̀ sí ní ìwọ̀ ayé ìfowó kan ọ̀nà ó mà fún tó ọ̀nà ń pa rẹ̀ wọ́n fi lọ sí dáadáa. ṣé ẹ rí olóyè ètùtù ní ètùtù àwọn àgbàlagbà ẹ̀rọ ìpàpé la fi ń ṣe omi gbólóhùn ìyàwó rẹ ti lọ ní ẹ fẹ́ gbà padà ọkọ tiẹ̀ ti lọ ní àbí ẹ̀tọ́ rẹ ń bẹ lọ́wọ́ ẹnìkan tó ẹ fẹ́ gbà tó ẹ fẹ́ kó fún ọ tó ti wá sọ́wọ́ èèyàn tá a bá ti bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ fi ṣèpèsè ẹ̀tọ́ rẹ ó jáde wọ́n mú nǹkan tó o bá fẹ́ yóò tó ẹ lọ́wọ́ òòtú mú ìlera lórí tó o bá fẹ́ lọ nílé ìṣèwà yìí. ṣé ẹ rí ẹsẹ̀ akífò lélẹ́yìn oúnjẹ látọ̀jú oorun wọ́n fún olóúnjẹ lóbìnrin láṣepọ̀ òun láti rọrí òun ìmọ̀ lórí òfurufú òfurufú kó gbà káwọ̀ tó bá ti bẹ̀rẹ̀ sí níwẹ̀ ọ̀nà ti là fún ọ òòtú jẹ látọ̀jú oorun mọ́ òòtú rìnrìnà mọ́ ìkójọ ìfọ̀kànbalẹ̀ ti dé bọ́. ṣé ẹ rí olóyìn ọ̀sẹ̀ agbóhùn tó bá ti bẹ̀rẹ̀ sí níwẹ̀ ọ̀sẹ̀ agbó oní ẹ̀lọ́mú yóò ṣiṣẹ́ ìrọ̀lú yóò ṣiṣẹ́ adé fún ọ̀nà gbọ́dọ̀ là gbọ́dọ̀ rí jẹ gbọ́dọ̀ rí mu òun ti ṣe ohun ẹ̀rí gbọ̀dọ̀ ìlú tó bá ti bẹ̀rẹ̀ sí níwẹ̀ ìnira ìdè bá ọmọ òfin ìnira ṣe ilé ayé ẹ̀mú ọ̀nà ti bẹ̀rẹ̀ sí ní là fún ọ nínú ogun tó bá kó sí ọ̀nà ń là fún ọ. wọ́n ti bí ọba bí iṣẹ́ kan tó bá ṣiṣẹ́ ọjọ́ márùn-ún ọdọọdún ọba ṣiṣẹ́ ọjọ́ mẹ́ta ọdọọdún tó bá ti bẹ̀rẹ̀ sí nílò òtún bẹ́ẹ̀ dé mú òtún máa ń lò ó mọ̀ ìnira òtún dé bọ́ mọ́. ṣé ẹ rí eléyìí ẹ̀rọ ní alágbóni tó bá ti bẹ̀rẹ̀ sí ní ńlá tó ńlá ọkùnrin ó yọrí sí obìnrin ó yọrí sí ọ bí wọ́n ti rí ọjọ́ tí ń bínú rẹ wọ́n mọ̀ rọrùn sí ọ pàápàá ìwọ tó ń ṣiṣẹ́ àwọn lọ ibi iṣẹ́ ni ipò kan wá wà bẹ́ẹ̀ wọ́n fi ń dá ìrìn kì wọ́n ni wọ́n gbé fún ayé orí orí ọ. ṣé ẹ rí eléyìí ẹsẹ̀ atónígbà lọ́wọ́ oṣù atónígbà lọ́wọ́ àjẹ́ lórí ọmọ lórí ìwọ òkọ́mọkalé ọmọ bíi márùn-ún wọn lọ ní ọkọ ìdè èyí tó níyàwó ìyàwó ẹgbẹ́ ń sọ ẹgbẹ́ ń bí àwọn tó yẹ kó ti ní ẹgbẹ́ ń jẹ rẹ̀ wọ́n lọ ń bọ́ wọn. tó bá ti bẹ̀rẹ̀ sí ní wá tó nígbà gbogbo ní ibi tí wọ́n bá wà wọ́n kò bẹ̀ kò sí àtó nígbà lélẹ́yìí kò sí tí ò lóògùn àfi tó yàn bá yóògùn rẹ̀ ẹ̀yọ́ ní eléyìí ọkùnrin yẹ̀ ní sí ọ obìnrin yẹ̀ ní sí ọ ọmọdé yẹ̀ ní sí ọ àgbẹ̀ yẹ̀ ní sí ọ ní gbogbo ọ̀nà rẹ̀ ṣé ẹ wá rí eléyìí bàbá sọ ń rí dáadáa ká ló rí dáadáa ọba àwọn òbí kan wọ́n dàbọ̀ ọlọ́run ní ọ̀rọ̀ àmì ogun kóòtù wọ́n wà ń gbé ọ lọ wọ́n ń gbé ọbẹ̀ ó ní gbólóhùn tó ọba ti bẹ̀rẹ̀ sí ní ìlò òde ibi àgbọ̀nsùn kì í yọ̀ òkú tó bá ti kú ọ̀gbọ́dọ̀ ìlú bí dífá iṣu tó bá ti kú ọ̀gbọ́dọ̀ ìlú òní máa ń mọ ìlà láàmú ní lẹ́sẹ̀ fún pàpọ̀ ojú ọ̀nà wọ́n lè dánù wọ́n lè rẹ̀ dánù wọ́n ní sahara ìjà dáhara lójú ìṣe ọ̀pẹ́ ìjà tó rẹ̀ mọ́lẹ̀ nínú ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n lè rìn kó nǹkan tù ní ọba bẹ̀rẹ̀ sí ní sà lọ́jọ́ tó bá tó lọ. ṣé ẹ rí eléyìí ẹ̀yọ́ ní báyé fi rí ìwọ̀n ní ìwọ̀n ní o wọ́n rí ìwọ̀n ní ọ̀pẹ́ tí máa lọ́dún kan bí ọdún mẹ́wàá tó o bá ti gbà á tó o bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ tó o fi ń rí ọṣẹ ìwẹ̀ nínú
ni wọ́n ti rí ọ tí wọ́n ti gbàgbé mọ́ wọ́n mọ̀ bí ọ pé a ti rí ọ tó jẹ́ mẹ́ta ó ti lọ ọbẹ̀ lójúmọ́ àwọn ohun ìlọ kì í sojú rẹ lórí ó yọ̀wọ́ sí ẹ níbi iṣẹ́ pàápàá tó mọ̀ bá wá pè níbi iṣẹ́ tó bá ti bẹ̀rẹ̀ sí nílò tó nílò lọ ọbẹ̀ tó nílò lọ ọbẹ̀ yẹn lọ́gbà síwájú níbi ipò tó bá wá ọ wọ́n rí ọ ní òyìnbó ní ọ tẹ́lẹ̀ wọ́n rí ọ. ṣé ọdún olóòwò sólọ̀ ní ọjọ́ mọ́ndé lánàá wọ́n olùgbòmò èèyàn gbọ́dọ̀ ló kọ́ ló dún fún yàn èèyàn gbọ́dọ̀ ló kí wọ́n mú fún owó àrùn kí èèyàn ó rí owó ra àánú gbà ó rí owó tí ò gbà nira tí èsè pé tó bá dìgbà kan ìwé àkọ́kọ́ òde lọ. ṣé ọdún olóòwò ojú láàárọ̀ ara ń ta ara ń mú nǹkan kan sí ọ òun mọ bí ṣe ń ti ọ ara rẹ wúwo kóòkó ẹsẹ̀ rẹ ń kápò padàpadà mọ ẹsẹ̀ ń lọ tó bá ti bẹ̀rẹ̀ sí ní fúnra tó ń lò ó kò sí ìrọ̀lẹ́ra mú ó jì láyọ̀ ó jì ká pé ní ṣe wá rí eléyìí òṣòlò ìwọ̀n nínú òṣòlò ní sí àgbéyọ̀ ní sí ọ gáàsì kan lónìí láàárọ̀ àbọ̀sùn àbálẹ́ olùgbòmù ṣe rí àgbéléyìí àgọ́ hepatitis B ni wọ́n ní fi mú pamọ́ kí n pẹ́ lóko àrùn tó lè jáde kí n bẹ̀rẹ̀ lẹ̀ torí kò sóògùn ìrìn rẹ̀ ògùn ọba rẹ̀ ló wá ṣe rí eléyìí ìwọ́n tó onítọ̀ ṣúgà kì í ṣe pé wọ́n lọ mú padà wá tó bá ti bẹ̀rẹ̀ sí ní lọ́jọ́ méjì mẹ́ta pẹ̀lú ìṣàyẹ̀wò kò ní sí nǹkan kan lọ́nà ìwọ́n tó ní ìfúnpá gíga ń bọ̀ láàmú òun ń sùn ara ń rọ kìnnì kan ń sí ọ ìgbà kan ń sí ọ ọba ti bẹ̀rẹ̀ sí nílò yóò lọ pátápátá ni o ìṣepé yóò lọ nígbà kan yóò padà wá mọ́ ṣé ẹ rí eléyìí ẹlòmíràn pátẹlẹsẹ̀ ń tà ń ara àwọn ń dá yìí kìnnì kan sọ kúrúkúrú nínú ara àwọn ojú ń fẹ́ràn tó bá dé bí yọ wọ̀ bí kìnnì kan bí sí òun ọba ti bẹ̀rẹ̀ sí nílùú kò sí wàhálà kankan mọ́ ṣé ẹ rí eléyìí sólè àgbàlú ló ń gbàlú fún ọ ní gbogbo ọ̀nà ìlú tí wọ́n máa fi ń ṣe tá a fi ń ṣe ọṣẹ rẹ̀ ibi tí Ṣàngó bá pa òun là á fi ṣe ọṣẹ rẹ̀ òun ò ní gbóló ló ń gbàlú fún ọ tó bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ gbogbo bí o ti gbókìkí rẹ̀ wọ́n gbókìkí rẹ̀ sí dáadáa ó rí rí ọ̀nà ó là fún ọ. ọṣẹ pèbí olóyè èbí olóyè ó pè lépè tí bá ń bẹ lórí rẹ̀ ó pè lẹ nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 08059856632 àbí àwọn ìgbà ẹ̀mí fìlà ṣayé ẹ̀mí ogun àkóbá àdábá ẹgbẹ́ ọlọ́jọ́ rẹ̀ lọ́rọ̀ ló di ti ẹ̀mí fìlà ṣe ilé ayé yín ọdún ọdún ayọ̀ ẹ̀yìn ni ẹ̀tún máa mú bọ́mú ẹ̀mí oyún náà tí ó pọ̀ ọ̀nà ó là fún yín torí gbogbo eré tágbàrá bá rí odò ní fíìsì ẹ̀rọ àmì ìgbà lórí bẹ́ẹ̀ ló ṣe bẹ́ẹ̀. ẹ káàbọ̀ padà òótọ́ ọ̀rọ̀ kì í dùn bí ìwọ ní rí ṣe ni máa ń korokoro lẹ́nu bí gbogbo ìran Yorùbá ti ń di ẹni ẹ̀yìn ẹnu ní àgò kẹ́lẹ̀dí tí mo sọ bẹ́ẹ̀ ni wípé èdè àti àṣà wa ti ń wọ mi àwọn ọ̀jọ̀gbọ́n sọ̀rọ̀ kan pé ọgbọ̀n ọdún sásìkò yìí ó ṣeé ṣe ká má gbọ́ èdè Yorùbá bì kankan mọ́ ìyẹn túmọ̀ sí pé ìwọ ò fẹ́ kọ́ ọmọ tí ó sọ Yorùbá ò fẹ́ kọ́ ọmọ tèmi ó sọ Yorùbá ta ni ó máa sọ lọ́la gbogbo àwọn tí wọ́n ń pè ní dialect èdè ìbílẹ̀ èdè ìlú jìlú bí èdè Ẹ̀gbá bí èdè Àwórì bí èdè Ìjẹ̀bú bí èdè Ìjẹ̀ṣà bí èdè Ifẹ̀ bí èdè Àkókó bí èdè Oǹdó bí èdè Ìlàjẹ bí èdè Ìgbómìnà ó ti ń ṣe bí eré bí àwàdà ó ti ń wọlẹ̀ ó ti ń parẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ 30 years nísìnyí lọ́jọ́ ọmọ Ifẹ̀ ní ò lè rán Ifẹ̀ lẹ́nu lọ́jọ́ ọmọ Iléṣà ní ò lè rán Ìjẹ̀ṣà lẹ́nu lọ́jọ́ ọmọ Oǹdó ní ò lè sọ Ẹ̀gí lọ́jọ́ ọmọ Àkókó ní ò lè ṣèdè Àkókó mọ́ lọ́jọ́ ọmọ Ọ̀wọ̀ ní ò lè rán Ọ̀wọ̀ lẹ́nu lọ́jọ́ ọmọ Ìlàjẹ tó jẹ́ pé mo dẹ̀ ní sọ lẹ́nu ọ̀pọ̀ àwọn ọmọ Ọ̀yọ́ lédè Yorùbá wa ò dán mọ́rán mọ́ Ọ̀yọ́ ni wá wà á máa sọ pé Ọ̀yọ́ ni mí Yorùbá mi ò kàn dán mọ́rán bí tọ̀dọ̀ yín yẹn ni kí ló dé tó ọ̀jẹ̀ ó dán mọ́rán ńgbà títí ọ̀ dán mọ́rán táwọn ọmọ tó dún kọ́ bóun ó ṣe wá rí
ẹni gbàgbọ́ wípé èdè ìbílẹ̀ yín èdè abínibí yín lókà níta ń gbé lókà ní pé tìbílẹ̀ ni so kò wúyì débi téèyàn máa ń sọ internationally ṣùgbọ́n lo and behold ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè Amẹ́ríkà ni wọ́n ti ń kọ́ èdè Yorùbá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń wá láti ìlú òkè òkun láti wá kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá nílẹ̀ Yorùbá mo gbọ́ dáadáa pé lórílẹ̀‐èdè Brazil nílé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ àti girama wọ́n ń kọ́ èdè Yorùbá ń bẹ̀ àwọn ibì kan ti ẹ̀wà tó ń sọ wípé èdè Yorùbá ni official language wọn àwa tá a lè dé Yorùbá la pọ́n nǹkan wà lé mọ́ yìí níbo ni mo fẹ́ sọ̀kalẹ̀ sí ò ní pé ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Niger sọ ọ̀rọ̀ gidi ni o ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ pàtàkì ni ọ̀rọ̀ tó yẹ kó pe gbogbo aṣáájọ tó nírònú ni báwọn Haúsá bá ti lè náwó gán èdè Haúsá táwọn aróòkè ọ̀yá bá ti náwó gán èdè Haúsá tí wọ́n ń sọ nílé ìwé wọ́n rí pé réètì ọmọ tó jáde tó padà sílé ìwé yọ́pọ̀ torí pé ìbẹ̀rù èdè Gẹ̀ẹ́sì ló lé wọn kó ilé ìwé tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí òfin òun láti kẹ́kọ̀ọ́ láti bẹ̀ àlìmọ́njìrì máa dínkù as far as I'm concerned kò yẹ ká torí pé ọmọ kan ò mú wáyẹ́ẹ̀kì kò mú èdè Gẹ̀ẹ́sì kò mú English ní wáyẹ́ẹ̀kì tàbí NECO tàbí kò mú mathematics ní wáyẹ́ẹ̀kì àti NECO káwá sọ pé torí ẹ̀yin òjò lọ ilé ẹ̀kọ́ gíga ẹjẹ́ á mú subject márùn-ún mi n tó máa lọ kọ́ nílé ẹ̀kọ́ gíga ni ẹjẹ́ á dínkù tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ kọ́ kì í sì ṣe science tó bá jẹ́ art tó bá jẹ́ commercial tó bá jẹ́ nǹkan míì n ló fẹ́ kọ́ ẹ̀kọ́ mi ní ká fún un ká lè bá àdérètì àwọn ọmọ ọ̀ta àwọn ọmọ amúgbó àwọn ọmọ amutí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ká lè dín wọn kù láwùjọ ṣé ìgbàgbé pé mo ti sọ láìmọye ìgbà wípé ìwà àgbẹ̀fẹ́ oní àìpètè ń bẹ̀rẹ̀ immediately after WAEC ní kété tó bá ti ṣèdánwò àṣejáde ilé ẹ̀kọ́ girama tán láti wọlé sílé ẹ̀kọ́ gíga lè wàhálà ilé ayé àwọn ọ̀dọ́ máa ń bẹ̀rẹ̀ ẹ jẹ́ á change kọ̀ríkúlọ̀mù wa àwọn nǹkan tá a fi ń gbọmọ sílé ẹ̀kọ́ gíga já change ẹ̀ ká mọ́ compulsory mathematics àti English mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọlọ́gbọ́n ló ní làákàyè ló nímọ̀ ṣùgbọ́n tó jẹ́ pé ìjákulẹ̀ wọn náà lè dé ìṣirò lẹ̀kọ́ ètò ìṣirò láti dé Gẹ̀ẹ́sì tí ibẹ̀ ṣàbùkù nílé ayé ẹ̀dá tó bá jẹ́ technical ni wọ́n lè ṣe ẹ̀dá àwọn technical kan mọ̀ dókòó lé ọwọ́ tó dilẹ̀ lè ṣú wáṣẹ́ fún ẹja mú tí ó ẹja kọ́là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọ̀kọ́là gbogbo tá a kọ́ ní secondary school ọ̀pọ̀lọpọ̀ ìwúlò fún ìgbà tá a délé ayé wa tá a dàgbà tán èèyàn mélòó ni wa ló lo mathematics láti ṣiṣẹ́ ilé ayé ẹ̀ nìsín èèyàn mélòó nínú arithmetic èèyàn mélòó nínú further maths mélòó nínú wa wọ́n jẹ́ pé ẹ̀kọ́ èdè Gẹ̀ẹ́sì ló fi ń jẹun ló fi ń gbọ́ bùkátà alẹ́ ẹ̀ ló fi dé èèyàn ẹja kọ́là kúrò lẹ́kọ̀ọ́ gbogbo tá a kọ́ ní health science health clinic kankankan gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìwúlò tó wúlò fún atáàmọ̀ náà ní ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo èdè Yorùbá náà fáwọn náà fi kọ́ a ìmọ́tótó ilé ìmọ́tótó aṣọ ìmọ́tótó eyín ìmọ́tótó aṣọ ìmọ́tótó ẹnu ìmọ́tótó ara ìmọ́tótó èékánná ìmọ́tótó irun èdè Yorùbá wọn fi kọ́ a jí kòrò rí wẹ̀ kó o mọ́ gbé èékánná rẹ fọṣọ rẹ gbá àyíká rẹ jẹun tó dára lásìkò máa jẹun ju èdè Yorùbá wọn fi kọ́ a gbogbo nǹkan pátápátá èdè Yorùbá ni àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta sẹ́rẹ́ ìrìlẹ̀ ẹ̀rẹ́nà igbó ìbìbí ògúdù agbẹ́mọ ògún ọ̀wẹ́wẹ́ ọ̀wàrà bẹ́ẹ̀lú ọ̀pẹ èdè Yorùbá ni ilé ìwé máa ń wù wá lọ́ngbà náà lábá kọ́kọ́ ti bí tíṣà bá ti kọ́kọ́ wọlé nígbà tá a wà ní primary àkọ́sórí lákọ̀ọ́kọ́ kà já ìtànà tó ń tàn tó tutù tó sì dára má dúró dọjọ́ ọ̀la àkókò súre tètè
igi eléso ni èmi ọlọ́run kò dá mi ní asán ẹ̀yin èrò tó ń lọ tó ń bọ̀ ẹ̀yà wá mu nínú èso mi ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan ni mo bẹ̀ yín kẹ́ ẹ má sì tì mí ṣubú. mo rí òṣùpá náà rí mi kí ọlọ́run kó bùkún òṣùpá kí ọlọ́run kó bùkún èmi náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo àwọn ẹ̀kọ́ tán kọ́ wa láti primary kó kúrò nínú ọpọlọ wa di sìn tẹnitẹni ìkísà lọ́la tán ìran Yorùbá ẹjá gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí èyí tí ò paasi maths tí ò paasi English kò túmọ̀ sí pé kò paasi fún nǹkan mi ilé ayé mọ́ ó wá dìgbà tọmọ bá lọ ṣe parí iṣẹ́ tó lọ sanwó fẹ́ni tí ó bá ṣe maths àti English result nìkan lè wà after ìwé nìkan lè wà after ní tó wà lórí ìwé nìkan lè wà after ẹ̀fẹ́ mọ̀ bọ́yá ni yẹn ló ṣe àbó nǹkan ó dìgbà tó bá tó gbórí ìgbó nígbà tó bá ti lo initiative wọn tán ti lo ọpọlọ tí wọ́n gangan ṣùgbọ́n tí ò tẹ́yìn lọ́rùn wọ́n wà fi fèèkì mọ́ the earlier the better tí ìran Yorùbá náà bá ronú lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí ẹ̀yà Ìgbò kí wọ́n máa lo èdè Ìgbò láti kọ́ ọmọ wọn kò sí ẹ̀yà tó yẹ kó gbàgbé èdè abínibí ẹ̀ kò sí ẹ̀yà náà àwọn Ìgbò ti ń try kò sí Ìgbò tó máa bímọ tọ́mọ ò ní lè sọ èdè Ìgbò tí ò ní lè sọ Ìgbò láéláé àwọn Haúsá ń gbìyànjú Yorùbá nìkan náà ni ọmọ gbogbo ọmọ tiwa níwá baba àwa làmọ̀jù tí bẹ́kun sàárẹ̀ jẹ́ ìgbéraga tiwa ti pọ̀ jù àwa lọ jọ̀gbọ́n àwa lọ mọ̀wé àwa lọ onímọ̀ ẹ̀rọ àwa ń gbogbo ẹ̀ àwa lágbẹjọ́rò tó múná àwa lájàfẹ́tọ̀ ọmọnìyàn àwa láfẹ̀yìn sòyìnbó tó jẹ́ pé àbàjá ní wà lẹ́ẹ̀kẹ́ lòmíì èbú ẹnu ẹ̀ ó ju ti Clinton lọ àmì olódùmọ̀rò nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ o ìjọba ṣòfin kọ̀ọ̀rọ̀ kàkọ́ sẹ́ni tí ó ṣòfin àjẹ́ bá a wíṣọ onítọ̀lá kẹ́ni mọ́ni ò nítorí ẹ̀kọ́ jáwọ́ ìgbésùbà káàdì láì fún gómìnà ìpínlẹ̀ Niger Bago bó ṣe ń wá àwọn gómìnà lókè ọya naturally àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá ká ní wọ́n fẹ́ ṣe dáa èdè Yorùbá ló yẹ kán máa sọ nílé ìgbìmọ̀ ní gbogbo ìgbà tán bá wà ń bẹ èdè Yorùbá ló yẹ kán máa sọ. nígbà kan àwọn kan ti kó wọ́n ti sáàkì gbogbo tíṣà Yorùbá àti history fẹ́dà nípa àwọn gómìnà kọ̀ọ̀kan ti gbà wọ́n padà torí nílé ẹ̀kọ́ ṣe olùkọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní bẹ́ẹ̀ tó jẹ́ pé èdè Yorùbá wọn ń kọ́ lọ́wọ́ èmi náà masa ní English àbí English Yorùbá ni mo ṣe jáde lélẹ̀ tó túmọ̀ sí pé tí n bá fẹ́ ya jẹ́ olùkọ́ èdè Yorùbá ni wọ́n máa kọ́ so ẹ jẹ́ ara àròjinlẹ̀ lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ogún kọ́ ọ̀rọ̀ ìjà kọ́ ọ̀rọ̀ àròjinlẹ̀ ni àná Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ o gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ jẹ́ àrònú sí i ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu àṣìṣe òní bá ń pawọ́pọ̀ ṣe nínú ìjọba èdè Yorùbá èdè abínibí wa ẹ jẹ́ àdá padà sílé ìwé kọ́dé èdè tí wọ́n máa fi kọ́ wa nìyẹn majority àwọn tíṣà tó wà nílé ẹ̀kọ́ lónìí majority wọn kọ́ ló gbòdì lóyìnbó sísọ I can say that 100% majority wọn kọ́ ló good ní òyìnbó sísọ certificate lè fi gbà wọ́n ṣiṣẹ́ gbogbo wọn kọ́ ló sound ní English so èmi gbàgbé pé ní tí wọ́n bá mọ̀ náà ni wọ́n fi kọ́ àwọn ọmọ tí wọ́n ń kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ wọn lára ìdí nìyẹn tí learning kíni wá fi low ṣùgbọ́n tá a bá dá padà sí indigenous language ẹ rí wípé ìyára máa wà fáwọn olùkọ́ náà ní tí wọ́n fẹ́ ṣàlàyé yóò tètè yé akẹ́kọ̀ọ́ dáadáa kudos to Niger State Governor wípé kí wọ́n dá èdè Haúsá padà tẹ́ ẹ bá wò ó dáadáa ẹ wo iye ọdún tí Haúsá ti wà lórí BBC Hausa language Hausa program BBC Hausa tó ti wà lórí BBC tó ti wà Voice of America wọ́n ní channel Hausa tipẹ́tipẹ́ àwa gbójúbá ni AM nígbà yẹn àbí SW short wave àbí medium wave láyé ìgbà náà
èdè haúsá nìkan wọ́n ń sọ ń bẹ̀ lẹ́ǹtì èdè haúsá ń bẹ bẹ́ẹ̀ tipẹ́tipẹ́ ọdún wo la ẹ̀sẹ̀ ní BBC Yorùbá so ọ̀rọ̀ wa gbà ronú sí o ẹ mẹ́jẹ̀ apò tiwa mẹ́rùkú ká mọ̀pò tiwa mẹ́rẹ̀ bí tẹni ẹlẹ́ni lárugẹ ọlọ́run ràn wá ṣe o àná ọlọ́run dúró tiwa o àkàndọ̀rọ̀ Awikonko lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí Ajáò Àrò ni mi Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí ọlọ́rọ̀ ó ṣàtúnṣe gbogbo ẹ̀yin tí mo sọ̀rọ̀ sí tí mo bá sọ̀rọ̀ gbogbo ọmọ Yorùbá lọ́kùnrin lóbìnrin àwọn ọmọdé àwọn àgbà gbogbo ẹ̀yin ọmọ ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ Yorùbá ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ààrẹ wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ á dá indigenous language padà gẹ́gẹ́ bí ọ̀nà àti kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ primary àti ilé ẹ̀kọ́ girama ẹ like ẹ follow page mi lórí Facebook ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fi kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì àjùwàṣe o. Awikonko development fans club ilé aláyọ̀ ilé ìwà Awikonko development fans club ilé aláyọ̀ ilé ìwà ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ Awikonko development fans club ilé aláyọ̀ ilé ìwà. Awikonko development fans club worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 2729 Awikonko development fans club worldwide ilé aláyọ̀ nílé wa. Yeah.